ìpakúpa tí àwọn Fúlàní tí wọ́n ń gbẹ̀mí lẹ́nu àwọn àgbẹ̀ ní gbogbo ìgbà tí ìjọba tí wọ́n rí nǹkan ṣe sí ló mà ṣetán láti gba ìjókòó ààrẹ nídìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí jákèjádò àgbáńlá ayé. Ẹ mà káàárọ̀, ẹ káàsán, ẹ sì kú àṣálẹ́, ẹ kú dédé àkókò yìí. Ẹ má gbàgbé o, ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ kọ́mẹ́ǹtì, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Bákan náà ẹ tẹ notification bell kẹ́ lè máa rí wa wò lóòrèkóòrè lórí ìkànnì yìí. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní ẹgbẹ́ Coalition of United Political Parties, àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún CUPP, ni wọ́n ti sọ wípé nǹkan kan sáà ni yóò gbẹ̀yìn káfíyàn jóyè àwòdì kó má lè gbẹ́dìyẹ lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó jẹ́ pé ojoojúmọ́ báyìí ló fi sọ ara rẹ̀ di egbìnrìn ọ̀tẹ̀ bá ti ń pàkan òun náà nìkan rú, pàápàá jùlọ bí wọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ afọkọsọ̀rọ̀ ní ìpakúpa lójúnà láti fi ebi pa àwọn ará ìlú àti orílẹ̀-èdè Nàìjíríà. Ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wo inú èsìsì kì í jóni lẹ́ẹ̀mejì o, ogun àwítẹ́lẹ̀ sì rèé kì í parọ́ ìyẹn fún arọ tó bá gbọ́n o, kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n joyè arọ tó gbọ́n nígbà tó bá máa fi di àsìkò ètò ìdìbò gbogbogbò ní ọdún 2027. Kò gbọ́dọ̀ sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ dìbò yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC rẹ̀ padà sí orí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ o, látàrí ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ CUPP ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń pè wọ́n lẹ́jọ́ lórí bí wọ́n ṣe kùnà lójúnà àti gbájúmọ́ ètò ààbò orílẹ̀-èdè yìí tó ń fi ojoojúmọ́ rẹ̀yìn, tí wọ́n sì ń pariwo lórí ètò ọrọ̀ ajé wípé wọ́n ti gbàgbé wípé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé, ètò ààbò ó ní ṣe ohun tó pọ̀ dáadáa ń bẹ o, wípé bí ètò ààbò ṣe fẹsẹ̀ múlẹ̀ yìí tí ààbò dájú fún àwọn tí wọ́n jẹ́ òǹdókòwò ni wọ́n tètè fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tí wọ́n sì padà sí ìlú wọn, nítorí pé kó gbómọ̀dí bí gbogbo ara lóògùn rẹ̀, gbogbo wa lóhùn wá ká wáyé ká sì jáyé re, kò sẹ́ni fẹ́ kú tó fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ. Báwọn òǹdókòwò tí wọ́n bá sì rí wípé agbègbè tí wọ́n wà kò sí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ mí ń bẹ, ó di dandan kí wọ́n fẹsẹ̀ fẹ́ padà sí ibi tí wọ́n bá ti ń fẹ́ wọn. Ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ CUPP yìí yún Mark Adébáyọ̀ ó máa sọ̀rọ̀ o nígbà tí ó ń bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ kan tó tún ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí o, nígbà tí àwọn agbésùmọ̀mí kan ní ọjọ́ 12 oṣù tá a wà nínú rẹ̀ yìí nínú ọdún tuntun tá a tún ṣe wọ̀, káwọn agbésùmọ̀mí kí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn àgbẹ̀ afọkọsọ̀rọ̀ eléyìí tó tó 40 níye 40 fámásì. Wọ́n mà ní ọgbọ́n màrè o lójúnà láti febi pa orílẹ̀-èdè Nàìjíríà. Adébáyọ̀ ló bẹnu àtẹ́lù wípé ìjọba àpapọ̀ ti kùnà láti lè dáàbò bo gbogbo àwọn ọmọ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yóò. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti lọ sọ́wọ́ àwọn agbésùmọ̀mí, sọ́wọ́ àwọn Fúlàní, sọ́wọ́ àwọn ajínigbé, síbẹ̀síbẹ̀ àfi wọ́n jóyè àwòdì wọn lè gbẹ́dìyẹ, níṣẹ́ ni wọ́n káwọ́rọ̀ tí wọ́n sì lè ṣe nǹkan kan. Ìyún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣèbí bámu ò bá mọ̀ kan bàbá rẹ̀ á máa tọ́ sọ́nà ní o. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n dágunlá tí wọ́n sì sọ kankan lórí ọ̀rọ̀ ètò ààbò àti bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń gbilẹ̀ sí lórílẹ̀-èdè yìí. Ṣáwọn ni wọ́n wà ní ìjọba ni àbẹ́yìn lẹ wà ní ìjọba? Òun náà ni wọ́n máa ń sọ o. Àwọn àgbẹ̀ afọkọsọ̀rọ̀ wọn lè lọ sóko mọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Ìfòòró ni wọ́n fi ń lọ sóko,
ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ afọkọ́sọ̀rọ̀ sínú gbèsè nígbà tí àwọn kan wọ́n sì déédéé da ẹran wọn sínú oko láìtẹ̀ bìkítà rárá o tí wọ́n sì wò ó pé kò sí múnimúni kan tí yóò mú wọn bí àwọn tó bá wà lágbègbè ọ̀hún náà bá gbìyànjú láti bá wọn wí fún un tó ṣe ọ̀hún o níṣẹ́ ni wọ́n lọ máa kóra wọn lógúnlọ́gbọ̀n wá tí wọ́n sì ṣe ìkọlù sáwọn ará abúlé ọ̀hún náà wọ́n á gbẹ̀mí gbogbo wọn àwọn ìjọba wá sì ń gbọ́ wọn sì rí nǹkan kan ṣe sáwọn wọ̀nyí o wọn ò rẹ́nì kankan mú láti fi wọ́n jófin wọn gbé àgbékalẹ̀ òfin kan kalẹ̀ tí yóò lè tako gbogbo ìwà burúkú yìí a sì ń pariwo wípé bí ń pa ìlú ẹ̀ ń dáàbò bo oúnjẹ àfẹ́ máa rí kóúnjẹ ọ̀pọ̀lọpọ̀ yanturu ṣèbí nǹkan kan náà ni yóò ṣokùnfà gbogbo eléyìí ni yóò dàbí bí ọ̀pákùtẹ̀lẹ̀ síbẹ̀ ètò ààbò síré òun gangan náà ni ìdojúkọ tó dàbí òkè ìṣòro ńlá ò tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tó sì ń da omi àláfíà orílẹ̀‐èdè Nàìjíríà yìí láàmú ni wọ́n yan fanda láàrin ìlú bí wọ́n bá tilẹ̀ mú wọn láàrin ìṣẹ́jú àyà wọn ni wọ́n tútù jù wọ́n lẹ̀ ẹgbẹ́ CUPP ẹni tó jẹ́ alukoro yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí wọ́n ṣe ń ya ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ni wọ́n yà sójú náà tó dá o kódà àwọn tí wọ́n ń gbógun ti ètò ààbò yìí wọ́n gbógun tì bó ti tó àti bó ti yẹ ó wá rawọ́ bẹ̀bẹ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀já kọ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 nítorí ẹni bá já ní kulẹ̀ òun náà là ń já kulẹ̀ bí kẹlẹ́dùmarè kó wá gbà wá lọ́wọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí Fúlàní yìí ni o tó jẹ́ wípé wọ́n fi awọ èèyàn bora tó sì jẹ́ pé ìwà ẹranko báyìí òun náà ni wọ́n ń hù ebi ò ní pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Ẹlẹ́dùmarè yóò sì bá wa ṣẹ́gun ọ̀rọ̀ Fúlàní yìí o tó ń fi ojoojúmọ́ gbógun tì wá ẹ má gbàgbé ẹ bá wa share rẹ̀ ẹ jẹ́ ìròyìn yìí kó tún délé dòkò.